dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè ọba tó lẹ̀mí èmi tó lẹ̀mí gbogbo wa adágbére pé à ń lọ àtúnpadà wá ọgbọ́n wa kọ́ ìmọ̀ ọ̀dẹ́bẹ̀ àánú la rí gbà adúpẹ́ lọ́wọ́ ọba tó pa wá mọ́ owó tàṣírédé wa kò wó tẹ̀sẹ̀ wa ó pa wá mọ́ di ọjọ́ òní àdúpẹ́ lénìí gẹ́gẹ́ bí ìṣe wa à ń ti wà lọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run alààyè Dr. Prophet Michael Olohumbe olùdásílẹ̀ ìjọ God Defense Ministry tó wà ní ìpínlẹ̀ Èkó Nàìjíríà bí àátún wá gba ìmọ̀ lọ́wọ́ wọn nítorí pé nítorí àwọn èèyàn ní Ọlọ́run fi rán wòlíì èyí tá a fẹ́ gbà wọlé nìyẹn àwọn fẹ́ sọ̀rọ̀ nípa wòlíì tá gan ni wòlíì àwọn wo ni wòlíì kí ni ìwúlò wòlíì láàrin ìlú bàbá wa ti wà ń kàlẹ̀ láti máa bá wa dá àwọn ìbéèrè yẹn lọ́nà kan ìjọba ẹni mọ̀ pé kàǹpínà wá wà àti ń bá wọn ní torí pé wòlíì náà lè sọ̀rọ̀ nípa wòlíì àwọn ní ìwábọ̀ wọn ní aṣọ tó bá kẹ́gùn sí eégún wọ́n ń pè ní jẹ̀pẹ̀ wòlíì náà ní sọ̀rọ̀ wòlíì a fẹ́ mọ̀ ta ni wòlíì kí ni ìwúlò wòlíì ǹjẹ́ wòlíì láàrin ìlú kí ló yẹ kí wọ́n máa ṣe kí lágbọ́dọ̀ bá lọ wòlíì bàbá wa ẹ kú kalẹ̀ ẹ kú jókòó ẹ rà sá ẹ kú gbogbo gbà lọ wá ṣeun sá ẹ kú pẹ̀lẹ́ dáa ẹ gbọ́dọ̀ lọ ìgbéyìn kò ní dògùn àmín Jésù. ẹ bá káwọn aládé ká bọ́ọ̀lù. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá ọjọ́ òní ọba tó ní gbogbo agbára lọ́wọ́ Jésù wípé gbogbo agbára láyé àti ní ọ̀run láti fi fún mi that is why kò sí agbára lọ́wọ́ ẹnikẹ́ni kò sí lọ́wọ́ oṣó kò sí lọ́wọ́ àjẹ́ kò sí lọ́wọ́ emèrè kò sí lọ́wọ́ eléré kò sí lọ́wọ́ òrìṣà kò sí lọ́wọ́ ìjọba kíjọba kan even kò sí lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè kan gbogbo agbára it belong to Jesus ògo ni fún Jésù lókè ọ̀run. Lásìkò yìí ń tẹ́ bèrè lẹ́ni yìí ó ní agbára ó ní agbára in fact ó máa jẹ́ mo máa tún fẹ́ kẹ́ tún lọ́jọ́ mi gan ká tún torí mi múra ẹ̀ sílẹ̀ ẹni ta ni wòlíì kí ni ìtumọ̀ wòlíì kí ni ìtumọ̀ pé wòlíì wà láàrin ìlú wòlíì póríṣiríṣi wọn lákin tó dáhùn sí ọ̀rọ̀ yẹn wòlíì póríṣiríṣi wòlíì bíi méjì mẹ́ta ló wà wòlíì tí Ọlọ́run yàn wòlíì ò kì í fi bẹ́ẹ̀ pé méjì lórílẹ̀‐èdè ẹni kò kí n fi bẹ́ẹ̀ pé wòlíì méjì pásítọ̀ lè pọ̀ olùṣọ́ lè pọ̀ tíṣà lè pọ̀ gbogbo iṣẹ́ yàtọ̀ síra wọn but wòlíì máa ń jẹ́ pé wòlíì kan máa wá wòlíì yẹn máa bá àwọn pásítọ̀ púpọ̀ ṣiṣẹ́ àwọn evangelist púpọ̀ àwọn ikọ̀ Ọlọ́run àwọn oṣó tán bẹ̀rù Ọlọ́run àwọn àjẹ́ tán bẹ̀rù Ọlọ́run á bá wọn ṣiṣẹ́ á lọ wòlíì mìíràn àtún wá bọ́rọ̀ wòlíì ṣe rí nìyẹn bẹ́ẹ̀ ni ayé ta rí yìí nísìn that is wòlíì mo ní wòlíì pé mẹ́ta wòlíì tó arán wá sórílẹ̀-èdè nìyẹn yes wòlíì tó arán wá sórílẹ̀-èdè nìyẹn bẹ́ẹ̀ tó possible for Ọlọ́run sá ẹyọ kan ni irú wọn lórílẹ̀-èdè bẹ́ẹ̀ ni sá irú àwọn yẹn ẹyọ kan ni wọ́n lórílẹ̀-èdè wòlíì náà máa pè wọ́n wòlíì làwọn tó kù náà máa pè tó rán ńlá làwọn ríran bẹ́ẹ̀ tí irú àwọn yẹn ẹyọ kan ni wọ́n lórílẹ̀-èdè nítorí wọ́n máa rí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè irú wọ́n máa sọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè a máa fún ọ láyà kìnìún láti sọ ojú abẹ́ níkò irú àwọn yẹn yàtọ̀ now ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ lẹ́nu irú àwọn yẹn ẹ lè expect kọ́rọ̀ yẹn máa wá sí ìmúṣẹ ohunkóhun wọ́n lè kéré nínú ara èèyàn ẹ wo Jeremiah ẹ wo Isaiah ẹ wo John Baptist ṣe rí irú àwọn wòlíì bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé èèyàn bí kékeré kan láàrin ìlú ni wọ́n ṣùgbọ́n ìkanṣo ni wọ́n lórílẹ̀‐èdè yẹn tó wà torí àwọn èèyàn máa ń believe pé bí mọ́tò bá ṣe tòtò òun ni wòlíì àwọn ẹlòmíì believe pé tí ṣọ́ọ̀ṣì bá ṣe tóbi tèrò pọ̀ láti bí dé Kánò wòlíì tòótọ́ nìyẹn àní fake wòlíì ní ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ tákàn ṣe àfèrò lásán tádẹ̀ jẹ́ fún torí ajé ara ẹ̀
afèròyìn á jẹ́ fún, èrò á pọ̀. So àwọn èèyàn á sọ́dọ̀ Ọlọ́run. Ó lè má jẹ́ wòlíì Ọlọ́run, ó lè má tẹ̀ jẹ́ ẹni tọ́lọ́run rán níṣẹ́ rárá, kó kàn jẹ́ pé ńgbà tó ṣe bank manager tó fraud owó, tó fraud àkáǹtì, àyèmọye àkáǹtì tán dẹ̀ ti gbé, wọ́n ti lé kó bẹ́ẹ̀. The next thing torí ẹ̀ máa fari owó tán tó ti fi fraud ó fi kọ́ ṣọ́ọ̀ṣì, ó lọ theology, ó ti di prophet náà nìyẹn. Ìkan nìyẹn. Ìkejì wà wòlíì èmèrè, wòlíì àwọn àjẹ́, àwọn wòlíì tẹ́ pé wọ́n máa ń kó sínú wọn sọ̀rọ̀ ni, wọn kì í nágbára àtorí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ nípa ti Ọlọ́run, àbí tán bá ní nǹkan báyìí máa ṣẹlẹ̀ tán dẹ̀ máa dúró lé lórí. Nǹkan bá ní kán sọ, táwọn ayé bá ní kán sọ, òun náà sọ. Mo pe pásítọ̀ kan, mi kì í fi bẹ́ẹ̀ bá àwọn èèyàn ṣe púpọ̀, bẹ́ẹ̀ mo pe pásítọ̀ kan ńgbà tí mo rí tó dé láti ìlú òyìnbó ńgbà kan, mo ní kó wá bá mi ṣiṣẹ́ ìránṣẹ́. Òun náà meet mi níbì kan, àpàdé níbì kan. Ńgbò gorí pẹpẹ ni mo rí i pé ó dà pé eléyìí èèyàn Ọlọ́run kọ́ ló ń fọhùn nínú ẹ̀, àwọn ẹlẹ́yẹ náà ń ṣiṣẹ́ láyé ẹ̀. So ńgbòyá mo fi orí ọ̀fẹ́ Ọlọ́run pa lẹ́nu mọ́. Ọlọ́run, nítorí pé ohun tí ò sọ jáde tó ń sọ jáde, jẹ́ kí ó má lè sọ̀rọ̀ mọ́, tá a fi kúrò ńbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ń ṣe bí ìgbà tó ń wúkọ́, kó kàn sọ hó, kò lè sọ. Ọlọ́run ò gbà láyè mọ́, títí mo sọ pé pastor, you don't do, you have tried, ẹ ti gbìyànjú, ẹ bọ́lẹ̀ ńbẹ̀. Kí n tó gorí bẹ̀, torí mo rí pé kò ń ṣe pẹ́ẹ́mì mímọ́ bá dà pọ̀. Irú èèyàn bẹ́ẹ̀ náà wòlíì ló ń pera ẹ̀, ìwòlíì kan nìyẹn. So ṣe rí wòlíì àfẹnujẹ́ wà tọkàn tàmí oríire lórí, ìyẹn máa ń pọ̀ nínú ṣọ́ọ̀ṣì nísìnyí. Àwọn wòlíì lọ pé ẹ lọ kó àwọn wòlíì wá, wọ́n ń kó wòlíì wá dèjà sandini, ẹ lọ kó àwọn wòlíì wá, ẹ pé àwọn wòlíì wá kán á gbàdúrà fún wọn. Bàbá, àwọn nǹkan kan wà bẹ́ẹ̀ mi nágbára láti sọ pé nǹkan ẹ̀mí wrong, nítorí Olúwa ń ṣe ohunkóhun tóhùn, so ká fi ògo fọ́lọ́run. So wòlíì kan nìyẹn. Ṣùgbọ́n àwọn wòlíì Ọlọ́run yẹn kí la máa fi dá wọn mọ̀? Kò ń ṣe ń pa theology. No. Ẹlòmíì ò tiẹ̀ lọ sí, mi ò kàwé náà nínú wòlíì. Ṣùgbọ́n tó máa fi mọ̀ kò ń ṣe Bible àbí kọ́là táwọn wòlíì máa ń gbé sọ́rùn. Torí tí ẹlòmíì ò bá ti wọ sùtà gàgà, àwọn tó bá kàwé, tó graduate, tó jẹ́ pé ó gba masters, tí wòlíì yẹn ò bá ti sọ òyìnbó jáde, is not a true man of God. Yẹn ló pọ̀ pàápàá ó pọ̀ lára àwọn tó ń wà labroad. If you cannot speak very well, wọ́n believe pé o jẹ́ wòlíì Ọlọ́run. Ọlọ́run ò dẹ̀ ń fèdè, kò fi ń pèèyàn wòlíì. Ẹ̀mí ni wòlíì. Ìtàn máa fi dá wòlíì mọ̀ ìwọ̀n àkọ́kọ́ sà, òun ni àwíṣẹ. Tó bá di ìwòye ọdún tó ń bọ̀, ó gbọmọ dání. Ẹ̀kẹ́ni ẹni sùúrù dọdún tó ń bọ̀, ó ti ṣẹ́yìn, kò nọmọ, kò nápolí ọmọ mọ́, kò ní kankan. Ìta fẹ́ mọ̀ ni pé ihun tí wòlíì yẹn sọ. Ṣe rí nígbà àmọ́ Kérúbù and Séráfù, ọmọ aláàjì ni mí. Èmi ni ọmọ aláàjì oní gbogbo of Agége, aláàjì àgbàgbà Ege. Now, gbogbo àwọn ẹ̀gbọ́n mi ṣéwù ni wọ́n. Nípasẹ̀ mi àti ìyá mi alájà, òun la fi di ẹni ti Kristi. Kí ni mo fẹ́ mú jáde? Mọ́mì mi sick tó le gan. Àjẹ́ pé nítorí kọ́lọ́run fẹ́ pè mí ni. Sickness yẹn kọjá nǹkan tá à ń sọ yìí. Wọ́n fọ́ lójú, wọ́n rọ lápá rọ lẹ́sẹ̀, wọ́n ya wèrè, wọ́n pẹ̀lú gbogbo nǹkan wọ̀nyí. Jésù restore it back. Agbára Kristi ó restore it back. Ìyẹn ló jẹ́ pé mi ò ní agbára Ọlọ́run tí kò lè ṣe nǹkan. Gbogbo nǹkan Ọlọ́run mi lè ṣe. The more tí wọ́n bá ti rẹ̀ sílẹ̀ níwájú Ọlọ́run mi. Tó o bá ti bọ́ Ọlọ́run mi dọ́gba, tó o ti rẹ̀ sílẹ̀, kò sí bí òkè ìṣòro náà ṣe jẹ́, gbàgbé ẹ̀. Tó bá ti jẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé ènìyàn, ọ̀run akápá ẹ̀. Because nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá mi, tó bá pín fún 300,000 àwọn èèyàn, oníkálukú kò ní sẹ́nìkan láyé nu wọn. Ṣùgbọ́n Ọlọ́run wò ìyá mi sàn. Ìyá mi kò ṣán ẹsẹ̀ rìn tó fi kú láyé, tó fi jẹ́ pé Ọlọ́run. Ìyá mi ò fọ́ lójú, ojú yẹn là. Wèrè tó yà ó nọ́mà. Ìyá mi wà òkè.
tó tún ka Bible láì lo glass tó fi kú ni torí ìsàlẹ̀ kó ni ìyá mi ti dàgbà kó tó wá fẹ́ bàbá mi lágége. So pẹ̀lú orí ọ̀fẹ́ àti àánú Ọlọ́run yìí agbára wà fún wọn. Jésù restore agbára yẹn padà, gbogbo ohun tẹ́ṣù ti gbà lọ ó dá padà fún wọn. Lóòótọ́ ogun yẹn le o, a lọ síwájú òrìṣà, a lọ sí ibikíbi, kò sí wòsàn, ṣùgbọ́n kẹ́rẹ́ta àdọ́dọ̀ Jésù ìyanu bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Láti jọ́ yẹn mo ti gba orí Kristi, mo ti gba orí ọ̀fẹ́ Kristi, mo ti gbàgbọ́. Bẹ́ẹ̀ náà lórí nínú ayé gbogbo ènìyàn. Ní bá ṣe kọ́ ọ̀rọ̀ ẹ̀mí nígbà tá a wà ní Kérúbù and Séráfù, a kọ́ ọ̀rọ̀ ẹ̀mí ní pé ṣọ́ọ̀ṣì wa ó wà ní Pleasure bus stop lókè níbẹ̀ yẹn, ní Pleasure bus stop ní ìyànà pàjá níbẹ̀ yẹn. Nígbà tá a fẹ́ tán bá fẹ́ ṣe sáàmù fún wa, wọ́n á ní ká wà nú àwẹ̀, wọ́n á dé nǹkan mọ́lẹ̀, wọ́n lè dé nǹkan méje mọ́lẹ̀, wọn ò ní dé mọ́lẹ̀ lójú wa. Wọ́n á ní ṣe bí ẹ̀mí máa ń lù ẹ́, ó dẹ̀ máa ń sọ fúṣọ̀, ìwọ tó ń sọ fúnyàn ìpè báyìí ni kó ṣe rìn, báyìí ni kó ṣe rìn. Now ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ tí olórí alóore lọ́jọ́ náà tó fi gbé ìgbésẹ̀ yẹn. Ẹlẹ́mìí kan sọ fún woman kan kó kùn lé ẹ̀ kó wá ṣe abẹ́ ààbò church. Woman yẹn ṣe abẹ́ ààbò church, níjọ́ tí woman yẹn ń lọlé ló kú ní mọ́tò gba express. Bó ṣe kùn church tó kàn sọ dá express báyìí, mọ́tò dẹ̀ gbà ó dẹ̀ kù. Ìyá ni ṣé ẹ̀mí sọ fún kó wá kú ní ṣọ́ọ̀ṣì ni? Ìyá sọ pé tó bá rí bẹ́ẹ̀ látòní lọ gbogbo ẹ̀yin ẹlẹ́mìí tó o bá fẹ́ jẹyàn kó mọ̀ kó fẹ́ jẹyàn. Tó bá yẹ pé ẹ̀mí àjẹ́ ló wà nú ẹ àbí ẹ̀mí mèrè ló wà nú àbí ẹ̀mí òrìṣà, jẹ́ kán mọ̀. Ẹ̀mí Ọlọ́run kò lè pèèyàn kó kó ònú ilé ẹ̀ kó wá lábẹ́ ààbò ṣọ́ọ̀ṣì kó dẹ̀ jẹ́ pé njọ́ tó ń lọlé ẹ̀mí ẹ̀ ló máa lọ gbà. Fún díẹ̀ yìí ẹ̀mí tó wà lára yín ẹ tí ò bá lè sọ nǹkan tó wà nínú àwo yìí, wọ́n fi wá sí biribiri ọjọ́ méje, after 7 days wọ́n ní ká máa sọ nǹkan tó wà nínú àwo. Ẹlòmíì sọ 3 o, ẹlòmíì sọ méjì. Nínú gbogbo wọn àwẹ̀ kan ṣo mo gbà nínú 7 lọ́dún náà because mo ń lọ school and àwọn sister mi dẹ̀ burú, wọ́n ń ṣiṣẹ́ ní international airport ńgbà yẹn, òun ni chief announcer international airport. So kò gbà wá láàyè ká máa lọ church anyhow nítorí muslim background ni wá, so máa fẹ́ ká jókòó nílé. So weekend nìkan ni mo máa ń ráyè. Ìjọ yẹn Friday nìkan mo ráyè tí mo lọ church. That Friday náà mo dẹ̀ gbàwẹ̀, ìjọ yẹn náà dẹ̀ ní exam tó ń ṣe fún wa. Bẹ́ẹ̀ bí mo ṣe wọlé wọ́n ní alóore, torí wọ́n kọ alóore sáṣọ mi, mo máa ń jíṣẹ́ bẹ̀tì nígbà yẹn tí mo máa ń jíṣẹ́ mo máa ń pe orúkọ yàn. Ẹni tí mi ò mọ̀ rí tó bá ti wá sí ṣọ́ọ̀ṣì màá kàn pe orúkọ ẹ pé lágbájá, tí ò bá dáhùn máa lọ pé orúkọ ẹ báyìí ní ibi tán bí ẹ sí rè, orúkọ ìyá tó bí ẹ rè. Náà fi fún mi ní olórí àwọn alóore lásìkò gbà náà. Bẹ̀tẹ̀ mi ní kọ́kọ́ àwọn 3 náà fún tó mo bá àwọn èèyàn church yẹn. Ṣùgbọ́n nítorí pé wọ́n rí pé ẹ̀mí tó wà lára mi máa ń dárúkọ àwọn èèyàn tó máa ń sọ nǹkan, wọ́n respect ẹ̀. Fún díẹ̀ yìí bí mo ṣe dé náà ni ó yá kọjá síbí, ó kù wọ́n náà kó wá sọ nǹkan tó wà nínú àwo yìí. Láti ẹnu ọ̀nà ni mo dúró sí, mo ní àwo àkọ́kọ́ omi ló wà ń bẹ, àwo ẹ̀kejì ṣúgà, àwo ẹ̀kẹta oyin, àwo ẹ̀kẹrin àdùn, àwo mo kàn sọ gbogbo. Èyí tó burú jù tán fi fún mi ní olórí gbogbo alóore ní gbogbo 70 church branches ta ní, wọ́n fi mí ṣe olórí. Àwọn màmá àgbàlagbà tó ti wà lólórí wà ń bẹ, wọ́n gbé wọn kúrò ní pé òwú aṣọ, òwú tán já létí aṣọ báyìí náà fi sínú àwo kan. Mo ní òwú aṣọ tẹ́ já létí aṣọ alàgbà òun lè fi sínú àwo yẹn. Ibẹ̀ náà sọ pé praise the Lord, gbogbo church dàrú, ẹ̀mí balẹ̀ everybody, àwọn alàgbà ẹ̀mí balẹ̀ wọn. Oníkálùkù bẹ̀rẹ̀ sí lọ́gún pé irú ẹ̀mí wo ló balẹ̀ ọmọ yìí. Látijọ́ náà ọmọ àlájà wọ́n ṣe fi mí ṣe. Mọ́mì mi pa odidi màálù kan. Friday ni mo sọ̀rọ̀, Sunday mọ́mì mi lọlé olóńgbò gbogbo owó yá, ó pa odidi màálù lọ́jọ́ náà. Wípé Ọlọ́run gbé òun níyì tó rẹ̀ sẹ́ǹ pé ọmọ òun tí ò ń ṣọmọ tán tírèènì ṣọ́ọ̀ṣì kò ń ṣọmọ alàgbà, gbogbo àwọn ọmọ alàgbà wà lórí ìjókòó, ọmọ òun ló sọ eléyìí. Mọ́mì mi dẹ̀ pa màálù fún gbogbo chọ́ọ̀chì, wọ́n ṣe oúnjẹ, gbogbo chọ́ọ̀chì jẹun, inú wọn dùn lọ́dún tí mò ń sọ yìí. Látọdún yẹn èmi dẹ̀ ní kẹba mọ̀ pé Bíbélì sọ ó ní kó tó bí gbénú ìyá ẹ ni mo ti mọ̀ ẹ́, kán tó bí ẹ òun ni mo ti sọ ẹ́ lórúkọ. Ẹ jẹ́ mọ̀ pé láti kékeré ni mo máa ti ń rí gbogbo àwọn tó bá kú. Tókù bá kú ní street kan, tókù yẹn bá kú á dìde ńbẹ̀ á dẹ̀ àforíbalẹ̀ fún mi. Tókù bá kú nu ilé kan
máa ti rí a ti wá òkú yẹn àforíbalẹ̀ fún mi á máa lọ. So mo máa ń sọ fún wọn mọ́mì mi pé mo máa ń rókù even jọ́ tí dáàdi wa kú Alhaji Onígbogbo ní 1974 njọ́ tí Alhaji kú Alhaji dẹ̀ dìde Alhaji dẹ̀ wọ inú wọn wá wọ inú mi wọ́n dìde wọ́n wọ inú mi wá báyìí wọ́n dẹ̀ gbọ́ dúró báyìí mo dẹ̀ pé mo gbé flax tó wà lọ mi mo jábọ́ sílẹ̀ mo wà bí ọmọ ọdún mélòó ń gbà yẹn wọ́n dẹ̀ wọ inú mi wá vim gbogbo ara mi dẹ̀ ń gbọ̀n mọ́mì mi ti torí ẹ̀ wọ́n mú mi lọ sí àyìmọ́yé bíi pé wọ́n sọ pé ọmọ yìí bàbá wọn ti kú bàbá wọn dẹ̀ wọnú ẹ̀ wá bàbá wọn dẹ̀ kú sínú ẹ̀ títí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo sì believe pé ẹ̀mí Alhaji wà nínú mi ẹ̀rí so àwọn orúkọ bẹ́ẹ̀ ló ti máa ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pa tó gba Kristi nígbà táwa tún wá gba Kristi agbára yẹn wá lékún màá máa rí nǹkan mo lè fẹ́ jẹun sí á ní dúró má ti jẹun ẹ̀mí Ọlọ́run lè wọlé wọ́n lè máa sọ fún mi pé ẹnìkan bọ̀ ẹnìkan ṣèkà ń bì kan kíní kan oríṣiríṣi ní wọ́n máa rí màá máa gbọ́ wọn ò dẹ̀ fi dà mí láàmú nítorí ẹ̀ ló jẹ́ pé wọ́n máa ń tì mí sí àwẹ̀ mo ṣe wà mo ti gbàwẹ̀ 1 year to 1 year níjọ́ tí mo rí àṣírí pé Gideoni dá ọjọ́ dúró pé àwẹ̀ ọdún 2 plus ló gbà wọ́n á rò pé ó jẹ́ kémi náà gbà rẹ̀ lọ́rùn bá ní kí n gbàwẹ̀ ọdún kan nígbà náà ná fún mi lórúkọ church yìí pé Lord God liveth tó fi di church lónìí mi kì í jẹ́ Ọlọ́run bẹ̀ tó ń pè mí ẹ̀ nígbà tí mo sàmì gẹ́gẹ́ bí ọmọ Muslim tó yí sí Kristẹni ní 1981 ni mo sàmì 1980 1979 la wọ church l'Abẹ́òkúta 1980 nara mọ́mì mi ló wà òkè tá a ṣe dúpẹ́ tá padà sékòó church tó wà ní pleasure làwa ń lọ 1981 ni mo ta òróró ìrìbọmi tí mo di Michael ẹ̀mí ara kọ́ ló sọ Michael ẹ̀mí wọnú alàgbà lórí pẹpẹ pé Michael lọ́mọ alájà yóò máa jẹ́ so ó ríran ẹ̀ fine because áńgẹ́lì mi kò kì í jagun ṣùgbọ́n ó máa ń ṣẹ́gun èmi ò mọ bó ṣe ń jagun o ṣùgbọ́n gbogbo ogun tó bá ti kọjú sí mi àbí tó kọjú sí ènìyàn máa ṣẹ́gun yẹn ni mi ò dẹ̀ ní jagun ṣùgbọ́n mo mọ̀ pé máa ṣẹ́gun ni so bí mo ṣe kan tó di pé wọ́n ṣe ìrìbọmi fún mi wọ́n ṣe sọ mí ní Michael yẹn láti ìgbà náà mo ti ń jẹ́ Michael bẹ́ẹ̀ nígbà tó di 1984 mo gorí òkè kan sí branch church wa kan ní Kétu lẹ́lẹ́bíjù orí òkè tí mo gùn yẹn 14 days driver àwọn ló gorí òkè driver àwọn jọmọ church àwọn náà ọmọ church ni wọ́n ṣẹ̀ wá láti London wá dá church yẹn sílẹ̀ bàbá tó ń pè ní John Cade construction John Káyọ̀dé Ìdòwú olówó kan ní Nàìjíríà ni ẹni tí mò ń sọ ń gbé aláṣíá àwọn gan lè máa rí mi bí mo ṣe ń bá mo yín sọ̀rọ̀ yìí ẹ̀rí orí òkè yẹn ni mo lọ ṣe ṣóòru ní kí n lọ sí ṣóòru bẹ̀tì mọ́mì mi máa ń pẹ̀tì mi orí òkè yẹn ni mo lọ ṣe ṣóòru ìṣóòru tí mo máa lọ ṣe lórí òkè yẹn ẹlẹ́mìí lè pọ̀ tó máa gorí òkè máa stop wọn ó lè jẹ́ 2 ni mo rẹ́mi mọ́ lára ẹ̀ 2 yẹn ló máa sọ̀rọ̀ ìṣóòru yẹn ni mo ti gorí òkè máa gorí òkè 14 days ẹni tí bí sọ̀kalẹ̀ èmi nìkan wà lórí òkè orí òkè yẹn bàbá ló mi everywhere ó mi àwọn yẹn wá dà pé lóòótọ́ wọ́n dá ṣọ́ọ̀ṣì lẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n rírú èèyàn bíi alóore yẹn rí kí lẹ́mọ̀ tó ń pè mí màláìkà angel wọ́n ń pè mí angel nítorí orúkọ màá kàn sọ orúkọ ẹlòmíì màá kàn sọ fún wọn inú ilé kan lọ sí nọ́mbà kínní kan báyìí ìṣẹ̀lẹ̀ ńbẹ̀ ẹ lọ síbẹ̀ tán bá débẹ̀ wọ́n á rí bẹ́ẹ̀ ní street tí mi ò gbé rí so gbogbo ìmísí yẹn ó jẹ́ kán wá fẹ́ràn mi gan bàbá John Cade àti alájà ìyàwó wọn so alájà ìyàwó wọn ló ń jẹ́ Ọlọ́run ń bẹ tèmi ò dẹ̀ mọ̀ bí mo ṣe dìde lóru nìyẹn ipe orúkọ mi lónìí Ọlọ́run ń bẹ orúkọ yìí dẹ̀ máa la gbogbo ayé já orúkọ yìí ni gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi ṣe máa jẹ́ nítorí orúkọ tó ju gbogbo orúkọ láyé àti lọ́run lọ ni ipe Olúwa Ọlọ́run ń bẹ
bàbá orúkọ yìí ló dìjọ nísìnyí o orúkọ yìí lọ́lọ́run sọ dìjọ báyìí nísìnyí o so mo dẹ̀ mọ̀ pé gbọ́rọ̀ ti sọ nígbà náà bẹ́ẹ̀ lórí torí kò sọ orúkọ tó ju orúkọ yẹn lọ tó o bá ti lè gbàgbọ́ pé in the name of Jesus olúwa ọlọ́run bẹ ló máa nígbàgbọ́ lórí ẹ̀ kò ń ṣèṣù kò ń ṣòrìṣà tó o bá fi lè gbàgbọ́ ló pé in the name of Jesus wàá gbọ́dọ̀ nígbàgbọ́ pé olúwa ń bẹ ọlọ́run ń bẹ kó o tó lè rí ìyanu tó o bá nígbàgbọ́ o kàn ń ṣe lásán ni so láti ìgbà náà ni mo ti lórí ọ̀fẹ́ so gẹ́gẹ́ bí mo ti wà wòlíì kan náà lèmi náà gẹ́gẹ́ bí àwọn kan náà ti wà ṣùgbọ́n ìwé Ámósù chapter 3 verse 6 ó ní olúwa ò ní ṣe nǹkan kan láyé yìí kó má sọ fún àwọn wòlíì ẹ̀ kò sọ pé àyè pé ó dìdí ìkọbẹ̀ tọ́lọ́run ń ṣe mistake kò sọ pé àwọn kan orúkọ pọ̀ kò ní evangelist kò ní olùṣọ́ ó ní kò lè ṣe kó má sọ fún àwọn wòlíì ẹ̀ ìyẹn lẹ ṣe rí pé wòlíì olórílẹ̀-èdè yẹn irú wọn lèmi so ni mo ṣe máa ń sọ àsọtẹ́lẹ̀ n tó máa ṣẹlẹ̀ sórílẹ̀-èdè kó tó ṣẹlẹ̀ ẹ wo ogun Russia ọdún kejì tí mo sọ ẹ wo bó ṣe ṣe ẹ wo Lion of Judah Akínyàdé mo ní kàn gbàdúrà tó bá di May mo ní Akínyàdé kó má fàyè sílẹ̀ ẹ wo bó ṣe ṣe ẹ wo nígbà tí mo sọ̀rọ̀ ni pé tó bá di January pé tó bá di March bẹ́ẹ̀ bá ṣe wo oṣù kẹta àìsàn kan máa sọ̀kalẹ̀ láti ìlú òkèèrè ìlú òyìnbó ló ti wá tó máa sọ lórúkọ pépà gbé jáde ẹ̀rí and then kò ju oṣù yẹn lọ tá a bẹ̀rẹ̀ sí gbọ́ COVID-19 everywhere àwọn èèyàn fi mí sọ̀rọ̀ lórí tẹ́lẹ̀ náà mò ń fúnra mi ń gbọ́ pé pásítọ̀ kan ti sọ náà Prophet Michael ẹni tó ń sọ òde lé mi rí ṣùgbọ́n ó ń ka magazine torí ẹ̀ ló jẹ́ pé tọ́rọ̀ bá ti jáde lẹ́nu mi ǹjọ́ tọ́lọ́run fi hàn mí mò ń jẹun lọ́wọ́ ni bí mo ṣe fẹ́ break báyìí náà di ọwọ́ mi mú wọ́n ní sọ ilé yìí nítorí pé a ó ṣe and 31st níjọ́ tí mò ń sọ jáde bàbá àwọn ẹ̀mí kan wá láti press mi kí á láwọn èèyàn fún mi ń jókòó lọ́jọ́ náà táwọn pásítọ̀ wá látàbújá láti everywhere ó ya gbọ́n lẹ́nu pé kí nǹkan sọ̀rọ̀ lásán àwọn ẹ̀mí yẹn ò fẹ́ gbà mí láàyè ṣùgbọ́n ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ mo sọ jáde pé a máa ṣe èèyàn máa rẹ̀yàn èèyàn máa wúkọ́ èèyàn máa dàbí pé ó ń ṣe fẹ̀kẹ̀fẹ̀kẹ̀ akọ ibà ni o ẹ̀mí òkùnkùn náà rán jáde o kò ń ṣe látọ̀dọ̀ ọlọ́run wọ́n kàn dá gbogbo ayé lágara bóyá ó ní nǹkan fẹ́ tà bóyá ó ní nǹkan tán fẹ́ ṣe èmi Prophet Michael ni mò ń sọ̀rọ̀ yìí wọ́n kàn mọ́ dá gbogbo the whole world lágara àní táwọn àgbáyé yẹn ò bá tẹ̀lé wọn wọ́n mọ bó ṣe máa jẹ́ kí àìsàn yẹn kó pa ìlú tí ò bá sọ́pọ́tì wọn kó parun àwọn èèyàn kan náà wà ń díẹ̀ èèyàn burú fa sà àwọn èèyàn burú either government gbàgbọ́ government ò gbàgbọ́ wòlíì ọlọ́run ni mí ohun tí mo ti sọ kó tó ṣẹlẹ̀ ni so mo ní right láti tún sọ nítorí pé mo ṣáájú ìjọba tí ó sọ jáde mo ṣáájú wọn announce ẹ̀ ìjọba olúwa ọlọ́run ó announce ẹ̀ kó tó di pé ìjọba ayé ó announce ẹ̀ so fún ìdí èyí irú ọ̀rọ̀ kan nìyẹn bẹ́ẹ̀. Kí wàá ní ìwúlò wòlíì láàrin ìlú? ẹ ṣe ìwúlò wòlíì láàrin ìlú ni pé kó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ kó dẹ̀ sọ kó dẹ̀ ṣẹ kán dẹ̀ mọ̀ pé ó sọ bẹ́ẹ̀ ó ṣẹ bẹ́ẹ̀ kó sọ kó dẹ̀ ṣẹ tó ń pè ń wòlíì nìyẹn kò ń ṣe every in the name of Jesus òun ni right thing. ṣùgbọ́n àwọn wòlíì kan wà wọ́n lè rí wọ́n lè sọ wọn kí n látúnṣe. ìdí tó rí bẹ́ẹ̀ ni sà bíbélì sọ nínú ìwé Joel 2 olóhùn wọn rán ẹ̀mí sára gbogbo àwọn ènìyàn ó ní wọ́n máa lálàá wọ́n máa ríran irú nǹkan tó ṣẹlẹ̀ sí Mósè nínú Númérì nìyẹn pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ Hámù nígbà tó ṣègbéraga sí Mósè tó sọ pé wòlíì Mósè wòlíì lòun náà kí ni Mósè fẹ́ sọ nígbà tó Mósè fẹ́ obìnrin ará Arábíà kan so tó wá yà lẹ́nu ó dẹ̀ tí mọ̀ pọ́kọ́ tòun náà dẹ̀ ní Áárónì ìkejì Mósè the next thing kó náà má lọ múyàn bẹ́ẹ̀ tí ìyàwó kò gbà ó bá pé ìyàwó Mósè ò sí nítòsí ìyàwó Mósè wà ní ọ̀nà jíjìn ọdún 5 ọdún 7 Mósè òun lóbìnrin iṣẹ́ Ọlọ́run ló máa ń ṣe bẹ́ẹ̀ tí òun pẹ̀lú ìyàwó ẹ̀ inú ilé náà ń wọ̀ Ámù pẹ̀lú Áárónì 24/7 inú ilé náà ń wọ̀ ẹni Mósè náà tí ò kí ń róbìnrin lójoojúmọ́ ara ní ó kàn mú mọ́ra ni
instead of tó máa ṣe ṣóṣòṣòṣòṣò bọ́ bá dẹ̀ rí ní tó wù ẹran ara wọn á ní wòlíì ṣé nǹkan ọmọkùnrin ẹ̀ ò lè kọ́ ọmọkùnrin ẹ̀ lè náà definitely tó bá le téèyàn ò bá try láti fẹ̀mí mímọ́ control mọ́mì nígbà yẹn ni sátani àdẹ̀ wọnú obìnrin tó máa ṣíra sílẹ̀ fún ẹ pé àyè gbà ẹ̀ tó bá dẹ̀ ka ẹ mọ́ nǹkan tó mean wọ́n bẹ̀rẹ̀ sí sọ lot of sorts of things sí wòlíì so wọ́n Ọlọ́run sọ fún Mósè pé mú ọmọbìnrin yẹn kó yàn ó dẹ̀ yàn ó dẹ̀ jọ ń ṣeré so orí ọ̀fẹ́ tó wá ní táàmù rí báyìí ó pariwo ẹ̀ síta Ọlọ́run ti torí ẹ̀ sọ di adẹ́tẹ̀ fún odidi ọjọ́ 7 tán gbé dànù sí ẹ̀yìn kínní ẹ jẹ́ kí n sọ fún yín kò sí ní tọ́lọ́run ò lè ṣe o àfi ní tí ò bá ní ṣe pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ìyanu ṣẹlẹ̀ ẹ̀rí ẹsẹ̀kẹsẹ̀ Mósè àmùdí adẹ́tẹ̀ wọ́n gbé síta Mósè ní Ọlọ́run jọ Ọlọ́run sọ bàbá ẹ bá sọ kalẹ̀ lọ́run òun ò ní gbọ́ torí Ọlọ́run ò fẹ́ kán máa rí wòlíì fì yẹn ló ní kẹ́nikẹ́ni má máa rí wòlíì fì tó bá jẹ́ wòlíì Ọlọ́run kẹ́nikẹ́ni má máa rí nítorí wòlíì Ọlọ́run lè pa tẹ́ ẹ bá wo inú ìwé Jeremiah 20 verse 20 chapter 20 verse 2 to 3 ènìyàn kan wòlíì lòun náà nítorí pé ó pe Jeremiah ó pè ó gbá lẹ́nu ó dẹ̀ ju Jeremiah ó dẹ̀ jù sínú túbú wòlíì lòun náà ṣùgbọ́n ó rí pé ẹ̀mí títa wà lára Jeremiah tó kàn ṣe lò díẹ̀ ire lórúkọ ẹ̀ tán máa ń pè orúkọ tán máa ń pè ire ni Ọlọ́run yí ire yẹn kúrò téèyàn bá fẹ́ lọ sínú Jeremiah 20 verse 2-3 àrímbẹ̀ Ọlọ́run yí ire yẹn kúrò látẹnu Jeremiah pé ó dàbí pé ire náà ń pè ẹ́ ipe ire yí wa ká látòní lọ ibi dẹ̀ ti yí ẹ ká nítorí nǹkan tó ṣe because wòlíì ni òun náà wòlíì ni Jeremiah ṣùgbọ́n ní bí àwọn tí ìbílẹ̀ ṣe máa ń sọ pé awo máa ń gbé awo mi bẹ́ẹ̀ náà ni wòlíì ń gbé wòlíì mi kò má ta ọjọ́ orí irun funfun ò ń ṣe wòlíì sà báíbù ò ń ṣe wòlíì theology ò ń ṣe wòlíì àkàndá ènìyàn ẹni tí ojú Ọlọ́run nínú ayé tọ́lọ́run máa mínísítà sí ṣùgbọ́n nígbà tẹ́ pé báwọn èèyàn bá ń wò pé èèyàn bíi tiwọn náà ni orí kan ló ní orí so oníkálùkù lè kọlù ṣùgbọ́n tán bá respect ẹ pé wòlíì ni bàbá ohun gbogbo máa di ṣíṣe wòlíì ló máa ń súre fún ènìyàn wòlíì ló máa ń ní ìgbésẹ̀ lọ́wọ́ torí Ọlọ́run ò ní sọ ìran fún ẹ kó má sọ ẹwẹ síkáyà nígbà tọ́lọ́run rán pé ó máa kú o ó ti gbà ó lọ síwájú Ọlọ́run ó ké porúkọ Ọlọ́run dẹ̀ tún rán wòlíì yẹn sí pé padà lọ sọ fún torí ó ti wá mi tí a mọ̀ pé ó ní ìgbésẹ̀ ká ló jókòó pé òun máa kú kókàn jókòó kó máa sunkún ikú yẹn á bá ń bẹ̀ bẹ́ẹ̀ tó lọ síwájú Ọlọ́run ó tẹ́ ọ̀rọ̀ yẹn síwájú Ọlọ́run dẹ̀ yí padà pé tó padà lọ sọ fún un pé kò tún wá ní kú mọ́ máa ṣe báyìí bí wòlíì ṣe rí nìyẹn Ọlọ́run máa ń sọ ìgbésẹ̀ fún wòlíì ṣùgbọ́n gbogbo èèyàn kan ló máa ń gbèsè ẹlòmíì tán bá ti tàn jẹ díẹ̀ tó bá wá rí wòlíì ẹ̀ ẹ̀mí ò sí lára òun gan náà láti recognize wòlíì fún díẹ̀ yìí ojú kan ló máa wà ìwọ tó ń gbọ́ mi láti kọ́ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run ni ọ̀rọ̀ náà ìtó ti wà láti kọ́ṣe gbọ́ ọ̀rọ̀ àṣẹ yìí tọ́lọ́run bá ti yàn mí ní wòlíì ẹ pè mí ní sìnsìn lórí nọ́mbà 070-360-38757 àti 091-356-42057 máa pe nọ́mbà yẹn wòlíì pọ̀ bẹ̀tà bá rán mi sí ẹ in tí n bá sọ kó dì mú in tí a bá ti sọ lẹ́nu mi pé ṣe tó o bá ti ṣe má ẹ̀fà sọ̀rọ̀ òdì sí mi àbí sí Ọlọ́run mi ṣùgbọ́n tó o bá ti ṣe tí o wá rí ìyanu Ọlọ́run kéde fún gbogbo ayé jẹ́ kán mọ̀ pé Olúwa jọba àti rán wòlíì kan jáde sí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí àtàwọn tó bá gbàgbọ́ wọn ó rí ògo Ọlọ́run ní kàṣọ àhàìlìyà lórúkọ Jésù mo pàṣẹ sínú ayé ẹ̀yin tẹ́ ń wò mí àbí tẹ́ ń gbọ́ mi àánú tó ga jù ọjọ́ orí yín lọ kó wá yín rí Jésù Olúwa wa àmín. àmín lórúkọ Jésù àánú tó tayọ ọjọ́ orí yín kó wá yín wá ètí gbọ́ látẹnu wòlíì àtẹ̀mí àtọ̀mí àwọn wòlíì tó wà àdìmọ̀ ìwúlò wòlíì ẹ̀tí wọ́n náà bá rí wòlíì tó gẹ́gẹ́ bí wòlíì tiẹ̀ wọ́n náà ti pe nọ́mbà. bẹ́ẹ̀ni ohunkóhun tóhùn kó lè máa ṣe é pé wòlíì ìjọba ọ̀run á ṣe iṣẹ́ yẹn wàá dé ẹ̀yìn Ọlọ́run. Magora ẹ ọdún parí lọ ìwọ̀nba tí òrùn tó wà níta ó tó aṣọ gbèsà. wọ́n rò pé àtiwá ní tẹ́ńbà o wọ́n ní ẹni tí ò
tó ṣubú ní January ó lè December kó dìde o. arákùnrin kan lórí ìyanu tó tún ọ́fíìsì mi ṣe yìí sá. tuntun àti àwọn àwòrán. Yes, bẹ́ẹ̀ni àga ìjókòó. bẹ́ẹ̀ni everything. tábìlì tuntun. kò dá ní 100,000 jó débi sá bẹ̀tì nísìn mílíọ̀nù wà lọ́wọ́ ẹ̀. Olúwa ṣeun. Ọlọ́run ṣeun. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.